من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. عونك يا مهين. أدوك الله. الحمد لله. àti ọlọ́run kò máa bá ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin àgbààgbà ọlọ́run kò jẹ́ ká rí pẹ́ nínú ẹ̀sìn. àmín ya Allah. ọlọ́run jẹ́ yẹ kí ẹ ní husnul khatima. àmín ya Allah. ọlọ́run jẹ́ ní sọ̀kalẹ̀ rẹ̀ dáadáa. àmín. torí pé bí o bá ṣerú yín àṣírí ìsìláàmù ní ibò. Allahu akbar. ọlọ́run bàbá wa rí mi yá tí a ní ó jẹ́ kí àṣírí ìsìláàmù ló jẹ́ kó bò. alhamdulillah. nínú ilé wọn àti nílùú wọn. Allah. torí gbogbo ẹni tó bá fẹ́ bàṣírí ìsìláàmù tó fẹ́ káṣírí ìsìláàmù bò akọmọ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Allah. kó wá kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ò tí ì tó pọ́n bíi kó fi ṣiṣẹ́. Allah. gbogbo ẹni tó bá bímọ láàfáà à ń ṣe mistake ó bá kéwú tán ní lọ́kọ́ fọ̀gà mọ́ mí ní fọ̀gà ó ṣiṣẹ́. odidi iṣẹ́ ni ojú ọ̀nà àfáà. Allah. ẹ ń bá fẹ́ kó ní husnul khatima láàfáà kó má da nǹkan mí pọ̀ mọ́ fún ọmọ tó bá fẹ́ kó jẹ́ àfáà. Allah. kó jẹ́ kó rin agbọ́nrin yẹn. gbogbo ẹ̀yin bàbá wa mo kì í. نتشرف بحضوركم إضافتكم في حياتنا حياة طيبة وعبرة ووخيرة وفائدة صائبة. حياكم الله. ìgbésí ayé yín lápá nínú ìgbésí ayé wa. wọ́n fi ní lọ́lọ́run fi sọ sísà kọ̀fí lẹ́gbẹ́ àfáà kékeré tí ń wúkọ́ yìí náà kóun náà wí nǹkan. Tahiyati. mo wá nítorí mo fẹ́ wí nǹkan mo wá nítorí pé kódà ìrówó mọ́tò. limujitama'i salamun. nígbà oníjọ́ Thursday tí mo kó lè kéwú mo wá wọ kàlá tọ́lẹ̀tì mo fẹ́ mo ní àwọn ọlọ́run mo máa fẹ́ lo ẹ̀dẹ̀ wọ́lá bàbá rí mi ìyáwó yìí jẹ́ ń rówó. Allah. jẹ́ ń rówó ọlọ́run. nígbà tí ilẹ̀ jí mo fi mọ́ mo ro mọ́tò ó lé. Allahu akbar. mo ní wòlíì ni bàbá yìí. Allahu akbar. ìyẹn jẹ́ wòlíì ju kéèyàn fọláyàn tọrọ kó sì rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. alhamdulillah. bàbá àzàkọ́ fi mo kí yín púpọ̀. kafa bilimari aibana tarawo. ẹ̀rí wàlíyùlẹ̀ ahadi ní tẹ́lẹ̀ àwa jù yín lọ tẹ́lẹ̀. Allahu akbar. àtijọ́ di ẹgbẹ́ nísìn. kafa bilimari aibana tarawo. ẹ̀yin àwa jù yín lọ ẹ̀yin lẹ́ni tó lè gba yín lẹ́nu tẹ́ ẹ̀ lè gbà padà. Allah. àwọn ò ti ní mọ́ tipẹ́tipẹ́. lahu wajihun wa laysa lahu lisanun. àmọ́ akin mo kí ṣé Ridwan. adamallahu ayatahu. Imam Ridwan àti gbogbo ẹ̀yin ọmọ bàbá pátá. yakunla. aláwọ̀ níjẹ́ ẹ̀ balẹ̀ jẹ́. amina. lisanu sheikh. adamallahu ayatahu. ọba mi ti tó yín kókó onílé yìí nìkan bá bàbá nílé tó tún al-buyutul fakhira tó tún khilafa hadha ọlọ́run ti kẹ́yìn kọjá kẹlẹ́ ẹ fẹ́ jà sí ohun tí bàbá fi lẹ̀. Allah. ẹ̀yin náà ti ní tiyín àmọ́ síbẹ̀ náà kò dọ́dọ̀ wọ̀ bíà ọlọ́run bá kún yín lọ́wọ́. amina. wọ́n ní kí n wí kẹ́límà kò sí kẹ́límà tá a fẹ́ wí látijọ́ tí bàbá ti kú lèmi ti ń ṣe follow up níjọ́ ẹ̀ mo fẹ́ wá òun dà mí láàmú díẹ̀ nígbà tí màá tají mo rí ní skọlù
ṣé o sàkófin mẹ́rin mo ní ó dà pé kánà ṣé kọ́rí hadasa mo wá pè wọn ní bàbá ti sọ ọ́ lẹ̀ mo wò kí mo wọlé báwo ni wọn náà ti ń fẹ́ wọnú mọ́tò mo pe bàbá Ọ̀yọ́ ní àwọn ti wà lọ́nà mo wá wo aago mo wá wo nígbà tí kìí ṣe wá lọ gbé mọ́tò yìí sì fẹ́ kí bàbá rí mi ìyá wọlé kí n má rí ẹgbẹ́ tó fi sùn tí n bá wá lọ lásìkò yìí kò láfa ìdàfẹ́ yẹn kó plan ìjọ mẹ́jọ. bàbá wa rí mi ìyá. rahimahullahu ta'ala. bá mi ṣe rahimahullahu ta'ala ni. rahimahullahu ta'ala. gbogbo wa là ń ròyìn wọn mo rí ọ̀pọ̀lọpọ̀ àfáà tí wọ́n ṣe wá sí mo ń ṣe follow up títí dànà tí mo wá dé mahalla shahid tí mo wá dáyé pé kémi gangan rí yakinan gbogbo àlà ń ròyìn wọn ìròyìn tá à ń ròyìn bàbá yìí kò sí tí ìròyìn fi tọ́ sí wọn wọ́n máa gbọ́rọ̀ sọ́lọ́hun lẹ́nu mọ́ ni. Allah. bàbá gbọ́rọ̀ sọ́lọ́hun lẹ́nu ni wa mina layli fatahajjad bihi nafilatan laka asa an yab'athaka rabbuka maqaman mahmuda wa mina layli fatahajjad bihi nafilatan laka asa an yab'athaka rabbuka maqaman mahmuda. al-maqam al-mahmud gbogbo ẹ̀kọ́ ló ń sọ̀kalẹ̀ síbẹ̀. Allahu akbar. Maqam al-mahmud tí bàbá sọ̀kalẹ̀ sí kì í ṣe gbogbo àfáàní sọ̀kalẹ̀ sí bẹ́ẹ̀. Allah. tó bá ń parọ́ fún wa nígbà tó wà láyé tó bá kú tán àṣírí àtú yawma tubla sarairu òun ni kú. fama lahu min quwwatin wala nasiru. abá kan lọ ṣiṣẹ́ agbára kan ó ṣe é dé kò kóṣù mẹ́ta ló bá jáde láyé. Allah. kó tó jáde ó fẹ́ sọ fún wọn pé ẹ lọ gbé ohun tó wà níbẹ̀ wa akhadha Allahu sawtahu. Allah. Ọlọ́run gba ohun ẹ̀. Wa qasada al-kitaba ó fẹ́ kọ walakinna atrafahu tazalzilu ọwọ́ ń gbọ̀n kò lè mú. Allah. Ọlọ́run padà fẹ̀sìn ẹ̀ àyè ńgbà tó ń ṣíbi tó gbé sí àwọn tó ń sunkún òsunkún mọ́ pé tó pa bàbá yìí ni. Allahu akbar. bàbá yìí gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ni. Allah. ومن الليل فتهجد به نافلة لك. ẹmú nínú lẹ́yìn tá a parí ojúlówó tó wájìbí tán Ọlọ́run nínú òru ẹmú ń bẹ. فتهجد به نافلة لك. ẹ máa fi súnmọ́ mi Ọlọ́run zulfa ilallah ẹ máa fi súnmọ́ mi ẹ máa yan náfìlà. àṣà. bàbá tí yóò mú ní òru gbogbo òru làwọn lò. Allah. òun ló jẹ́ kí mahmudu tí wọ́n jẹ́ mahmudan tamma. Allah. òun lẹ́yìn wọn ló fi jẹ́ ẹ̀yìn tó pé. Allahu akbar. ẹ máa ń ròyìn bàbá yín fún mi ẹ mọ bàbá yín. Allah. bàbá wa oníhàntú lánàá wọ́n ní ẹ mọ bàbá yín ẹ mọ lóòótọ́. ṣé èèyàn ló tú àṣírí bàbá yín jẹ níjẹjẹ ni rárá èèyàn kọ́ títì ló tú àṣírí bàbá yín. Allah. títì ló tú àṣírí bàbá yín. afa nazaru Kubani ayakumullah. ó ní fàlì kẹlímọ́ọ̀tù kó ní tẹkìdìbù níjọ́ tẹ̀ ń sọ fún wa pé bàbá yín ṣe báyìí bàbá yín ṣe báyìí ó lè dè ní ká gba dàrí pé rọ́lẹ̀ ń pa. Allah. walakinna tasarrufati daima takulu al-haqiqa. Allah. ohun téèyàn bá ń ṣe tó ń ṣe tó ń ṣe tó ń ṣe tó ń ṣe tí ò dáwọ́ dúró yóò padà táṣìírí ẹ̀ iṣẹ́ bàbá yín kọ̀rọ̀ ló táṣìírí wọn jẹjẹ. wa ma min kabatin illa sayfuna. fashukran ọlọ́run bá wa lil mawaqif ọlọ́run bá kẹ́ gbogbo títí àdúgbò yìí. àmín. Sakafi ọlọ́run bá kẹ́ gbogbo títí àdúgbò yìí. amina. tudhiru lana hakikata arimiya títí ló jẹ́ àmọ́ bí bàbá yín ṣe tó. Allahu akbar. rí títí kírun sí bàbá yín lára àgbà tẹ́rìn mò ń ṣe fọlọ́ọ̀bù tẹ́rìn ẹ̀rìn ní ìrọ̀bọ́n rin rẹ̀ kan fẹ́ kírun sí kí ẹ̀ máa rìnrìn wákàtí kan. Allahu ahlan wa sahlan wa akbar. marhaban bikum. Allahu akbar. akí àwọn afọ àwa Allahu akbar. akí àwọn bàbá wa
الله olówó orí أكبر. wa láti Daaru Da'wa al-Irshad. حياكم الله. أهلا وسهلا ومرحبا حياكم الله. بحضوركم. أهلا وسهلا. الخيرات نافي يناوئنا أدعو ينازعنا فمن أدنى كتاب الله وزنة طه مسدرنا فنحن في مجتمع في ساعة الكفر مرفوع تؤوفنا وتزينا ثيابهم وعزبهم خيار مكة لندننا مدينة طه باريسنا ودستورنا قرآننا آيات الصحابة مودتنا لنا لغة قدمت بدعوتها لقد غلبت لغة الغرب قاتبته سنويها وعند ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. حياكم الله. أعانكم الله. Akí àwọn bàbá wa láti Daaru Da'wa. أدام الله آياته. Bàbá tó sọ yín débi rọrùn. Gbogbo àtẹ́bà kó ń bí ọlọ́mọṣàbà aṣọ yín délé. آمين. Ọlá bàbá wa Zuglul. رحمه الله. Bismillah il-ilaf. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف آمين. Naam. Bàbá Sakafi. أدام الله آياته. Gẹ́gẹ́ bí ibi tí mo bá ọ̀rọ̀ dé. Mo ní mo ń fẹnu bàbá wa Zuglul tí wọ́n wọlé. أدام الله آياته. Àwọn bàbá wa àwọn tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a gba mímọ̀ lọ́dọ̀ wọn a gba àlùbáríkà lọ́dọ̀ gbogbo ẹ̀ la gbà lọ́dọ̀ wọn. الله. Mo lẹ́yìn ìròyìn tẹ́ròyìn bàbá yín. Èèyàn kan ló tàṣírí bàbá yín. Àwọn gbogbo àwọn títí àdúgbò yín ló tàṣírí bàbá yín. الله أكبر. Fashukran lil mawaqif. Ọlọ́run bá kẹ́ gbogbo títí àdúgbò yín. آمين. Tuziru lana hakikata armiya. Ó jẹ́ ká mọ̀ bí bàbá yín ṣe tó. الله. Wallahi fal amal ma takumu bidhalika amma al kalam fal jami'u falasifa. Gbogbo ẹ̀ ló lè sọ pé báyìí ni bàbá mi ti tó. Báyìí ni bàbá mi tó. A lè wá débi kó má tó bẹ́ẹ̀. Allah. Bàbá yín ju bẹ́ẹ̀ ti wí lọ. Allah. Ẹ wá gbìyànjú kí gbogbo náà gbìyànjú. Ìjọ́tọ̀ ló ń bá táṣìrì tiwa náà. Ẹ jẹ́ ó táṣìrì ẹ̀sìn tó dá. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. حياكم. ẹ jẹ́ pariwo Ọlọ́run kan ní Allahu Akbar. ẹ jẹ́ gbọ́dọ̀ nílẹ̀ kan sí kan ní Allahu Akbar kabira. bàbá àgbà ní àlejò tó bá ju ẹni lọ ariwo làá fi pàdé ẹ̀ gbogbo ẹ̀yẹ bí mi ẹ gbà mí o. tí bàbá wa Khalifatu Suglul tí máa rẹ̀ yẹn wá bàbá ní àwọn mọ̀ wípé ipò owó tó bẹ́ẹ̀ ó tó kọjá bẹ́ẹ̀ àmọ́ ká wá gbéra fúnra ara wọn kálá wọn wá kí wa wọn lọ tàtà náà ni o bá a ṣe ń ṣe programu yìí tá a bá ti bẹ̀rẹ̀ láago méjì tá aago mẹ́rin bá ti lù á lọ kírun á tó wá padà á tó bẹ̀rẹ̀ láti aago mẹ́rin á wá parí èyàn sí máa ń bíbí.